ẹ bá ń kókú ọdún òwe ẹ bá ń kókú ọdún òwà Big Murphy ní sọjọ́ bí ẹ bá ń kókú ọdún. ẹ bá ń kókú ọdún òwe ẹ bá ń kókú ọdún òwà Big Murphy ní sọjọ́ bí ẹ bá ń kókú ọdún. MC Blessing. Alhaji kan sọjọ́ òbí lónìí ẹ jẹ́ kí n pariwo ẹ̀ kí gbogbo ayé ọgbọ́. Alhaji Maruf Ọlájídé Salam Big Murphy okú ọdún o. Ọjọ́ ní dọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní dọ̀sù oṣù ní dọdún bọ́dún bá ti yípo láìmọye ìgbà ó yẹ ká máa dúpẹ́ ni. Gbogbo ọjọ́ kẹfà nínú oṣù kẹrin ọdún nìrántí ọjọ́ òbí rẹ Big Murphy. Alhaja Hafsat Murphy tí í ṣolólùfẹ́ rẹ ìyá àwọn ọmọ rẹ lọ́rán mi wá ó ní kí ọ délé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ǹlẹ́ o bọ́dún bá ti dé pèrègùn ọmọwọ́ tútù wálé ayé ọdún òní dé kámẹ́rà ọmọ òbí lórí àtẹ ọmọ ọbẹ̀ ní ọbẹ̀ ní ibẹ̀sọ àtẹ́lẹsẹ̀ ní tẹ̀nà ó ti sọdún eléyìí náà ó ṣe tẹ̀mí ìsílágbára lọ́wọ́ ọlọ́run ọba ọ̀wá ní tètè kú yára mọ́ sàmí ẹ̀ kò sí bó ṣe lè pẹ́ láyé tó ìwọ òní mọ́ sàárè ọmọ bàbá Ayọ̀mídé o bàbá Ayọ̀túndé ni mò ń pè wọ́n jàre bàbá Ayọ̀míkún oríire òní burú láéláé ìwọ òní relẹ̀ ọmọ gani lágbára lọ́wọ́ ọlọ́run ọba Big Murphy o ọkọ̀ Alhaja Hafsat Murphy ikú òní polólùfẹ́ rẹ ọ̀rọ̀ gbogbo tí ń dùn ọ́ nínú kò wá níbọ̀ nínú jẹ́ lọ́lọ́ ọlọ́run sàmí ẹ̀ ìlàyé ọlọ́run ọba ó sì ní jẹ́ ọ̀kánjú kú kó o gbó bí olú gbogbo ti gbó kó o dàgbà bí olúgbọ̀ngbà ti rí gbà kó o dàbí àwọn àgbà kan èyí tí wọ́n fọmọ owó sóńdì ọrùn lọ́jọ́ sí ọmọ owó jẹjẹjẹ ọjẹ bí òkínní Big Murphy o ọ̀wá ajá gbalẹ̀ bàbá rẹ lọ òró ńlé èèyàn tí ó rebẹ̀ kọ́ mọ́ ṣàfira ọmọ olórí mi ọmọ ayọ̀ bí eré ńlẹ́ o ọmọ olóde àjígbá bẹ́rù bá jílé yín agbátí ẹ̀ bí ẹrú Alhaji Maruf ìwọ̀fà ló jílé yín agbátí ẹ̀ gẹ́gẹ́ bí ìwọ̀fà ọmọ ewúrẹ́ ní tí jẹlẹ́sẹ̀ gbàgede àgùntàn òró tí jẹlẹ́sẹ̀ yàrá ọmọ bíbí òró nìkan ní rìn tí yẹn fanda adìẹ òkòkò ńlọgbàtà ní ìdè ń jọ sí ó ní wọn ò gbọdọ̀ jẹ lórí pópó ọlọ́fìàn ẹgbọ́ ta ni ọmọ pé pópó ọlọ́fìàn lójúde òsàkúnlẹ̀ bọ́ nílé bàbá tó bí ọlọ́mọ Big Murphy ní Texas ọmọ òró ẹ̀kan ọmọ dáná yẹn kó ọgbọ́n lòró pọ́n ni wọ́n dìjọ òru ìmọ̀ràn lòró mọ̀lámọ́jù ni wọ́n bá dìjọ àfẹ̀mọ́jú nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ o ọ̀yá ẹyẹ kì í fapá kan fò láéláé jẹ́ adépínlẹ̀ Ọ̀ṣun níbi tí í ṣe lé yeye tó bí ọlọ́mọ ńlẹ́ ìlóbù àṣàkẹ́ ìnílé ìyá rẹ̀ ìlóbù àṣàkẹ́ ọmọ rẹ̀ ránmọ̀ràn sọ ṣe bí wọ́n lọ́mọ ráàrọ́ sí òkìtì òdì ará àtàpàlẹ́ ìpè lálẹ́ lú ọ̀ya mẹ́bẹ́ yìí lọ́mọ agúnyẹ́ kan lẹ́bẹ́lẹ́bẹ́ ẹ̀yin lọ́mọ agúnyẹ́ kan lẹ́bẹ̀lẹ́bẹ̀ agbèfẹ́yẹ tí ń bẹ nílé yeye tó bí ọlọ́mọ ẹ̀yẹ kò ń ọ̀jẹ́ àròkà kan mi nìjọ agbèfẹ́yẹ tí ń bẹ nílé yín ẹ̀yẹ kò ẹ̀yẹ lòun ọ̀jẹ́ àwa gbéyàwó ògbègbè agbèfẹ́yẹ ńlẹ̀ àwọn yeye tó bí ọlọ́mọ ẹ̀yẹ tún kò rùn òlókó tí wọ́n fi bá yà á ṣe kí la fẹ́ ṣe fẹ́yẹ gan Big Murphy máa gbọ́ àwa lọ mọ́kìtì kan pàrà sípẹ̀kun òpópó àmúyangan díẹ̀ amáká díẹ̀ afẹ́yẹ nípẹ̀kun òpópó inú ẹyẹ dùn gidi gan ni Alhaji Maruf Salam Big Murphy o ọ̀sọ̀dún èyí ná olólùfẹ́ rẹ Alhaja Hafsat Murphy ló ní o ti sọdún èyí ná ọ̀sẹ̀.